Africa Content TV. Àbíbí lọ́nà èwo ló fẹ́ kọ́ pèsè a ní àbíbí àbí tí àbí àbí tí máa sọ pé ẹ wá lẹ̀ ẹ wá lẹ̀. Orí á ló sì wà. Àánú ló wà. Olóòrùn máa kọ á. Orí àánú ló sì wà. Àlàbí ọjọ́ ìwà rẹ̀. Àánú. Kódà wàá kọ pí. Orí àánú ló sì wà. Gbọ́ ìbá sọ pé ó dà pé a ti kó bẹ̀ a ti kúrò àbí ẹ̀yà bí lókun dúró bẹ̀ wọ́n dúró bẹ̀ dúró bẹ̀ kọ́ ní gbogbo yín tẹnu mọ́ ẹ sábà máa ṣe bí ajá mi tí mo bá sọ pé ọkọ làbí kọrin tiwa a àgbàrá alákọjá níta bàbá rà ẹ sọ fún bàbá alágbádá kó wà létí àgbàdá alájà tó ta sáwásáwá ní gbàgbà àjíbọ́lá alágbàdá ìjà. o kàn try ẹni sọ máa fún ẹ 10,000 ó dáadáa ọ̀tún kò try o lè jáde wá kọ́. Kò sí wàhálà báwọn Ọlọ́run ló bẹ̀ wá. Láàrin mọ́ àwọn òkèèrè ní tẹ́lẹ̀ wọ́n ti rí pé owó jáde sí i wọ́n á náwó. Eré náà pè tẹ́lẹ̀ o. Wọ́n ti rí pé ó ti dàbí pé eléyìí orí ìlò ọjà alfa ó lọ bẹ́ẹ̀. Àbí àǹtí Bísọ́lá ṣe máa kọ́ ẹ́ ni. Ní ìgbà ìfákàlélúyà ẹ máa ṣe ẹ ọdẹ jáde wá kí àwọn tìyín náà lẹ́bàá tí ẹ̀kọ́ yé tẹ́ ẹ̀kọ́ ẹ. King of boys màmá yín sì dúró síbẹ̀ o ṣẹ́mọ́ ẹ mọ èjì màmá yín. Ìyá yín lórí ìta sọ́sọ́ yìí ẹ ti rí wọ́n ń bọ̀ akínyìn mo kàn fẹ́ kẹ́ rójú wọn dáadáa ni èmi àti wọ́n jọ ń lọ lé ní tí wọ́n ti ń lọ. Tí máa sọ pé bẹ́ẹ̀ ká gbàgbé ẹ̀ ara àwọn tó láyà tó lè kọ́. Ọlọ́gbẹ́ ọ̀gẹ́bà ìjọba kí ó gáàsù ìmọ̀lẹ̀ fújì bàbá ọba. Olú ọ̀lẹ̀ mọ̀ pé bí Children's Day ti 2024 27th of May ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún alábíyó ẹsẹ̀ nípadà o. Package by Fresh FM Nigeria 106.5 tiwantiwa pẹ̀lú Blast FM ọ̀gbẹ́ni ọjà ayébẹ́lẹ́ ọjà òṣèré kan. Alábímọ́lẹ̀ bá a sí àti òkúlẹ̀ o. Ọlọ́run dákẹ́mi náà lówó bí Yínká Ayéfẹ́lẹ́. Alábíyó ẹsẹ̀ yóò ti gbówó lọ. Ayéfẹ́lẹ́ ti gbówó lọ múlẹ̀ àbábalà bí ojú wa. Ẹ o, ẹ bá ti ká láyé ìyẹn máa bí iye o. Ìkọ́ wà lẹ́ẹ̀kan ni o. Ìkọ́ wà lẹ́ẹ̀ o. Ẹni oní. Àgbà èèyàn. Ó kárí ọjà. Ọjà gángan nìyẹn.
o. Sọ pé èmi lànà bí a máa máa tọ́jú tí bá lọ lé. Ọmọ sí àkọ́kọ́. Báà bá a sùn àrà. Alábìlà bàkà. Ọgbọ́nìdè o, ọgbọ́nìdè o. Ìbá sí láti ìpètè. Ó lájú bẹ́rẹ̀ pa.